ṣùgbọ́n nígbà tí mo dé ọ̀dọ̀ múkà fabric wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe birthday ní Dubai ó ní tó ń tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé màmá òun ò ní lè lọ àmọ́ gbogbo tẹ máa dùn lọ́wọ́ òun á fún yín aṣọ ńláńlá báyìí oríṣi 4 ló kó fún mi pẹ̀lú gèlè mi ò mọ̀ bí ṣe lè dúpẹ́ gbogbo èèyàn ní kẹ́ máa bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ọmọ ní ọmọ gidi ọmọ tó yàn fún ọdún ọmọ. Mocha fabric, thank you so much. Adúpẹ́ lọ́wọ́ yìí o. Lẹ́yìn náà tiẹ̀ tún dá sí. Ẹ mọ wọ́ọ̀tì màmá ẹ̀, ẹ mọ̀ pé ìyá olóríire, ìyá alálùbáríkà ni, ìyá tó fẹ́ràn ọmọdé àti àgbàlagbà ni, iléeṣẹ́ yóò ní bàjẹ́ Celebrate